Mo kí gbogbo ọmọ kóòtù òjìrè jákèjádò àgbáláyé ẹ̀yin ènìyàn mi lórí ọ̀rọ̀ tó ń lọ náà ni o ọ̀rọ̀ Donald Trump sí orílẹ̀-èdè Nàìjíríà wípé èmi ń bọ̀ kọ́kọ́ èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún gbogbo Fúlàní bandit ní orílẹ̀-èdè Nàìjíríà mẹ́sẹ̀jì ẹ̀ tó fi ránṣẹ́ sí Tinubu lórí ọ̀rọ̀ yẹn náà ni mo tún fẹ́ sáré wá jẹ́ èèyàn mi sí ṣe mọ̀ pé látọjọ́ tí wọ́n ti táwọn ará bí ti ń pa àwọn èèyàn wa wọn ò sọ̀rọ̀ gbogbo ẹ̀ kò dìde bí eléyìí àwọn ará bí ti sọ̀rọ̀ jáde o láti ìlú Ìwó ẹ̀yin èèyàn mi ẹ farabalẹ̀ dáadáa ẹ jẹ́ àjọ gbọ́ nǹkan tí Àtìláàbí sọ ẹ wá bá mi share ètò yìí o tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tẹ̀lẹ̀ máa bá ètò wa pàdé rèé ìkànnì tó ń jà fún ìjàngbara Oòduà Nation ni o tí a dẹ̀ fi hàn yín bó ṣe lọ káàkiri ní gbogbo ilẹ̀ Nàìjíríà ní pàtàkì nílẹ̀ kóòtù òjìrè wa ẹ̀yin olólùfẹ́ mi ẹ farabalẹ̀ tún jẹ́ àjọ gbọ́ nǹkan tárákùnrin yìí sọ. olórí ibú tí ń bọ̀ yìí gbogbo ẹni bá ti pè terrorist kọ̀fẹ́ mọ̀ ní ọmọ karamọ́ torí kìí ṣe ti alọ́báwá owó lọ́báwá dúkìá àti hatred kí ni o Islam àwa gangan lẹni tí ń ṣe kí ni tí wọ́n ń pa. Wetin you dey wait for? If you never subscribe to Wole Baba 1010 Media and TV, you dey miss street gist. Ara lè ní mùsùlùmí tí kàkà bá ṣe yín ìgbìyànjú ọdún mẹ́wàá yín lónìí wọ́n ti káǹtì ẹ̀ máa ra pọ́pátì tó gbé mùsùlùmí ró nílẹ̀ káàró òjìrè lónìí ọlọ́mọ lu ilé ẹ̀kọ́ yín kọ́lọ́mọ lù pa àmọ́ mo ní mẹ́sẹ̀jì ẹni wípé bí bàbá wa pọ́fẹ́sọ̀ Abdulrasaq Aláwọ̀ gbọ́n ṣe jẹ́ institution kan ní Ìlọrin gbogbo àwa Yorùbá la ń jàǹfààní wọn individual a máa wà ní ipò foundation abodidi jama nítorí ìmọ̀ tí bá ń bẹ ní ara rẹ̀ Ọlọ́run ló jẹ́ kí wọ́n wà Ọlọ́run ló jẹ́ kí irú àwọn Dr. Sirajudeen kí wọ́n wà Ọlọ́run ló jẹ́ kí bí irú àwọn Dr. ìmọ̀ràn ẹlẹ́à kí wọ́n wà gbogbo ẹ̀yin dàkátà Ọlọ́run ló jẹ́ irú Dr. Habibu náà Ọlọ́run ló jẹ́ irú àwọn ilé ẹ̀kọ́ yìí àti individual tó jẹ́ ilé ẹ̀kọ́ àti ilé ẹ̀kọ́ tí wọ́n dálẹ̀ àti foundation àtàwọn jàmá súnnà àtàwọn markas tó ń ṣe jàmá tí ó bá jẹ́ bẹ́ẹ̀ Islam lẹ Yorùbá ọba yìí tó lọ́la nínú ibi káwọn abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ jẹ́ kí ẹ̀kọ́ ó ṣe irú wọn ogun ti jà wá ogun mẹ́ta ni ogun mẹ́ta ló ti jà ilẹ̀ Yorùbá tó dá ẹni ọba fẹ́ ṣiṣẹ́ Islam lónìí ó yẹ kó wu ẹ̀yìn tó ọba wu ẹ̀yìn ó ní understand ibi tó wà bọ́ọ̀bà yìí ti understand ibi tó wà ó ní mọ́ kí ni nǹkan tó kù tó yẹ kásì kí ló dé tí Dr. Habib abdulkallah tí wọ́n fi ṣe ìdánwò ìbò mọ́ ti ẹ kí ló dé tó fẹ́ jẹ́ kíkiní ìhò tó ń gbé pẹ́lú sí ó ní tí ń lé wọn ó ní tí ń rí òun náà ní gbogbo àwọn àfáwà tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ìsìn wọ́n ń sọ̀pọ̀tì prógámù yẹn kí ló dé ẹ má jẹ́ àgbàgbé pọ̀ mọ́ ń tí ń ṣẹlẹ̀ láti sátọ̀dé Amẹ́ríkà ń bọ̀ wá sí Nàìjíríà lọ́nà kan àbọ̀nà méjì ẹni pé àfáwà pọ̀rọ̀sọ̀ ara wọ́n ti ń sọ̀rọ̀ ẹ wò ọ̀dà kéèyàn ó lọ Saudi àbíbò míì kó kéwú kó délé kọ́ wá bọ́ òun mu kó tó bá lé mu ẹlòmíì ọ̀hún lásán ni máa bá mu ọ̀rọ̀ ìrìn àjò ní máa sọ lé àbáwá bá international mu wọ́n tún bá inú ilé mu ẹwọ̀rọ̀ tá gbọ́ lẹ́nu wọn lónìí ọ̀rọ̀ tó léwu ni o in tó mú kí Haúsá kọkàn àdánwò conspiracy oríṣiríṣi tí international máa kojú ẹ̀ ẹ̀yìn òwò tí kò ṣùgbọ́n sì kò fẹ́ kò lóde
2000 báyà bíi 9 yẹn kò tí ì dé rárá táwọn fi travel lọ sílẹ̀ Haúsá mo tẹ̀lé pé lẹ́tà fáwọn ulama mo ní ẹ máa retí àwọn àjọ ẹ̀sìn tí wọ́n máa pa àwọn ẹlẹ́sìn, ẹ máa retí terrorism. Ó sì dá kí gbẹ̀yìn àfáàkẹ́ ti múra lẹ̀. Mẹ́sẹ̀jì méjì náà mo bá lọ, ìkànnù ìkejì ẹjọ́ ó ẹ wá ràn wá lọ ní wẹ́ẹ̀sì bí o, torí pé tí Yorùbá mùsùlùmí ọ̀bá fara mọ́ Haúsá mùsùlùmí kálẹ̀kọ̀ kápẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà yìí ni gẹ́gẹ́ bí àjẹ́ndà ti ń bẹ́lẹ̀ àtẹnu kapásítì tá a ní ìyọ́ jẹ wá kọjá nọ́ọ̀sì. Yorùbá mùsùlùmí lẹ Yorùbá ẹ lè bá agbára tó kú alẹ́rú ń bí ẹ lè bá fi politically ẹ lè bá fi economically ẹ lè bá fi lábàlá education ẹ lè bá fi torí gbogbo rẹ̀ ní ọwọ́ agbára wà. Wọ́n dẹ̀ ti ṣe wá pa láti gbà pé èbò tó kó wa lẹ́rú ti wá bí àyàfi ká lẹ̀pọ̀ mọ́ nọ́ọ̀tì agbára tí wọ́n ní federal kí wọ́n fi support àwa náà politically economically níbi gbogbo nǹkan tá a bá ti ní èdè wọn. Mo á lọ bá wọn bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mo wá sọ nígbà yẹn fún àwọn bàbá wọn mo ní wọ́n ń gbé oríṣiríṣi bọ́ o ẹ unite o ẹ sì wọ́n di agbára òṣèlú dáadáa lẹ́yìn aláàfáà wọ́n máa pa mùsùlùmí náà ó kọ Islam náà wọ́n sì máa fi pa mùsùlùmí. Lẹ́yìn ọ̀rẹ́ yìí èmi nínú àwọn bàbá tí Ọlọ́run ní kọ́rọ̀ yìí ó yé tí wọ́n sì ka lẹ́tà wọn tí wọ́n sì gbọ́ lẹ́nu mi ìgbà tí Boko Haram wá dé wọ́n ní ṣèṣe tó ń wúrè mo ní ohun gbẹ́gbẹ́ ní ṣùgbọ́n sórí rẹ̀ ó ṣe kí ni ọjà gùn kí ni tí wọ́n Boko Haram in tó dìde ní north ó ti fẹ́ dìde nílẹ̀ Yorùbá ẹ̀yin àfa àwọn ẹlẹ́dẹ̀ẹ́dẹ́ pọ̀ sẹ̀ in tó dìde tí ń bí wọn ló fẹ́ máa já àyà lógun tó jẹ́ pé style ogun rẹ̀ kò change lágbàáyé irú ogun tí wọ́n bára kìjà irú ogun tí wọ́n lọ jà l'Afghanistan irú ogun tí wọ́n lọ rè jà ní Libya irú ogun tí wọ́n ń jà lọ́wọ́lọ́wọ́ lórí Palestine gan irú ẹ̀ náà wọ́n já wà ń gbé ó ní kí mùsùlùmí padà sí ìpìlẹ̀ rẹ̀. Haúsá pé a kàn bọ̀ sí democracy lásán ẹ̀dẹ̀ ń declare sẹ̀ríà ẹwà bí state tó sáré lè sẹ̀ríà wọ́n wá wò yí pé àwọn bàbá yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wà nú àwọn country tó wọ́n sí khilafa islamiyya ìjọba ìsìlámù àgbáyé àwọn ìhẹ̀nà ìdẹ̀rẹ̀ Islam nìkan ní 30 fún wọn lórí àtidarí àgbáyé tóró ní ń control Lárúbáwá 21 àbí 22 àti gbogbo Muslim country tó jẹ́ 57 lábẹ́ Organization of Islamic Conference lónìí ṣùgbọ́n tá a bá fẹ́ ka ibi tí mùsùlùmí ti pọ̀ jù lágbàáyé 67 country la ní gbogbo 67 country ní ti dáwà aṣíwájú ẹ̀dá dé lèdè ti jà lógún pátá ọ̀dẹ̀ pa Islamic system bẹ̀rẹ̀ ọwọ́ akù Saudi Arabia nìkan tí ń halẹ̀ mọ́ bó ṣe rí nìyẹn àti Afghanistan tó ṣẹ̀ṣẹ̀ dá sẹ̀rí àti ẹ̀ padà láìpẹ́ yìí méjèèjì rẹ̀ kù kò sí kọ́ńtì kan tó jẹ́ Muslim country tó ọ̀pá Islamic system rẹ̀ wọ́n wá gbé tiẹ̀ síbẹ̀ tí wọ́n lérò pé àmì gbérí lọ́dọ̀ sí Nàìjíríà nù tó ìwọ Nàìjíríà tí wọ́n ti wá lu sẹ̀rí ààrẹ pa wọ́n ti lu Islamic system pa ẹ tún wá gbérí nígbà democracy dé ẹni ẹ̀dún ẹ̀ lò sẹ̀rí à ọ̀dà onígbẹ́sẹ̀ ṣe irú ẹ̀ báwọn máa ní kíkì yóò jáwé lógun ní north kò lè wó ìlẹ̀yìn ṣùgbọ́n ó kọ̀tà ìjàwé lógun ó náà ló kọ̀tà fi jà Afghanistan lógun. Muslim world tí ń dìde lásìkò gba 9/11 yẹn bẹ̀tọ̀rọ̀ 9/11 ó ní wọ́n fẹ́ bá wa jà Muslim world tí sì ń dìde kò níjà bá Amerika jà kò níjà bá ṣẹ́ńpẹ̀ ní New World Order jà àárírò àwọn akẹ́fẹ́ padà síbi ẹ̀sìn wa lásán ni a fẹ́ padà síbi ẹ̀sìn wa wọ́n wá rí pé ká padà síbi ẹ̀sìn wa ó ní pọ́blẹ́mù àwọn ni wọ́n fi mú Al-Qaeda wá Al-Qaeda gẹ́gẹ́ ó ń bẹ àmọ́ wú Al-Qaeda ti ń bẹ lórí mídíà tí wọ́n fi ń kọlu gbogbo ìlú kò sí àwọn ni wọ́n rọ́ ìgbà tí wọ́n lókun Al-Qaeda láti máa fi ṣe àwáwí k'Amẹ́ríkà lọ fi tó lè bá lọ máa gbógun àwọn ìlú kan tí wọ́n rí pé kò wọ́ọ̀kì dáadáa ẹ̀rí pé ìgbàtọ́jọ́ jà Iraq lógún wọ́n kọ́ ní Iraq ó sponsor Al-Qaeda Iraq tó jẹ́ wípé àkídà rẹ̀ láyé kápáwọn Al-Qaeda tá a mọ̀ ní
wọn ní báràkì sí láíláí bàfíyún ilmaniyún kọmiyún pé wọ́n ní àlùkò ìdàtọ̀ pé sẹ̀rí àlọ́fẹ́ lò wọ́n wúyẹ̀ tí ó tà wọ́n ní Iraq ní mass destruction weapon ó ní bọ́ọ̀mù wọ́n ti wá bayé Iraq jẹ̀tẹ̀ wọ́n ti pa olórí wọn lọ́jọ́ ọdún wọ́n ti fòkùn sí lọ́rùn wọ́n tó wá kéde padà pé Iraq ò ní àwọn ṣe mistake ni ṣé ìtẹ́ ń wúlò ní ó kọ́ mẹ́ta ń lò lẹ́yìn ẹ̀ ní ICC àwọn ọmọ ogun kan tí wọ́n tún dìde nígbà tó yà ń sọ pé Boko Haram nígbà Boko Haram ọ̀fẹ́ tàmà wọ́n fi kankun lẹ́gbẹ̀ẹ́ wọ́n láwọn àwọn Fúlàní gbogbo rẹ̀ ó kò fòwó kọ́ rádaràdá ẹ̀dá kìí sẹ́ àwa yìí àwa mùsùlùmí yìí bẹ́ẹ̀jì àkàwé lójú ọjọ́ bẹ́ẹ̀sì jẹ́ àdépò ẹ̀sì jẹ́ kí ọwọ́ owó dèbè agbára sáwà láwọn ọmọ bọ́ǹbù ṣe tí ẹ̀rọ ìpó yẹ kò pè náà kọ́ ọmọ ìgbàgbọ́ pé àwọn ní Boko Haram ọkọ̀lá ní Boko Haram France Amerika ló ní Boko Haram bẹ́ẹ̀ bá bẹ̀ gọ́ọ̀bù rẹ̀ rí ṣé Boko Haram tí wọ́n ń he àmì ìrù wọn tí wọ́n àrẹ́sẹ̀ tí ẹ̀sẹ̀ àrẹ́sẹ̀ tí ò lè dá síwájú ìfà tí a kà nígbà wọn tú aṣọ ara rẹ̀ àgbélébù wọn bá lọ́rùn ẹ̀ gbogbo àwọn ọkọ̀ Boko Haram àti ìjà tí Boko Haram ń lò kí sẹ̀ríà tó dìde ní north táwọn ọ̀rọ̀bù Islam ó ti wá dìde padà ó lè lé wọlé ni yùrídú náà lè fi rọrọ̀ lọ́rí bí a fọ ààyè ókè ẹgbẹ́ ìparí ọ̀rọ̀ mi síbí ṣé nígbà tí wọ́n wá tó wá ń sọ fún wa ní ìsìn pé àwa là ń pa kiri yóò jù wọ́n láwà là ń ṣe kéde o là ń pa kiri yóò jù bóòlù la ṣe ń pa kiri yóò kí la fi ń pa kiri yóò ẹ̀yọ́mọ̀ ẹ̀yà kí la fi ń pa kiri yóò sọ́jọ́ ibi àwátẹ́ ni wọ́n ń pa àwọn fílẹ̀dẹ̀ ni wọ́n ń pa yìí wọ́n ti pa mùsùlùmí ẹgbẹ̀rún kó tó pa mùsùlùmí kiri yóò ẹ̀yọ kan wọ́n ń sì wọ́n pa ni wọ́n tẹ̀ sí àwọn sáà àwọn abẹ́ẹ̀bẹ́ lẹ́nu tí ẹ ṣe pé ni tí wọ́n ń pa ìlú mùsùlùmí náà ni mùsùlùmí ti dìde lórí ìfẹ́ lu sẹ̀ríà mùsùlùmí wọn ẹ wá ní Christian Nàìjíríà wọn ti pàṣẹ ìjò wọ́n fẹ́ wá bí ìlú wọ́n fẹ́ wá create champion ní American military base kí wọ́n lè tójú ọ̀rọ̀ wa ẹ̀sùn ẹ̀sùn ìrọ̀kan fún yín tó ti tẹ́ pé yóò tó tó máa wà òun ni pé òṣèlú ẹ̀dùnkẹ́ lágbàáyé a máa ń challenges kankan ẹgbẹ́ military challenges fún Saudi Arabia o kò sì tún ìtura fẹ́ Saudi Arabia o ẹnì ẹ̀fọ́ òkègbò lọ Saudi Arabia o ẹnì ẹ̀fọ́ òkègbò lọ kọ́tọ̀ o ẹ̀fẹ̀ jókòó kabẹ̀ ẹ̀dẹ̀ mú epo ẹ̀mú owó wọn lásán torí wọ́n ní ibi tí wọ́n ti máa kó owó tí wọ́n lọ máa fi san gbèsè wọn tí wọ́n jẹ pẹ̀lú ogun òfò tí wọ́n gbà káàkiri ẹ̀yà àfà kí ló dé tí wọ́n fi kalẹ̀ Yorùbá wàláhì láyé gómìnà kátà abáṣe tí ń fẹ́ sọ lórí mídíà ó ní ilẹ̀ Yorùbá ọba ti rí fìtínà ti Boko Haram torí program Boko Haram gbogbo ibi tí mùsùlùmí bá wà tí wọ́n ti pọ̀ dáadáa tí wọ́n ti lè sọ báwọn wọ́n máa darí ní Nàìjíríà wọ́n ti ní wọ́n operate Boko Haram ló fi start láti north ìgbà tí west fẹ́ start àwa mọ̀ dáadáa àwọn gómìnà kan àti aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní òjò ṣeéṣe òṣèlú ló lé lọ fẹ́ rí mo rí ní ìfẹ́ ẹ̀yìn tí wọ́n pè ní terrorist gbogbo ẹ̀yin Sálàfí gbogbo ẹ̀yin tí ṣòkòtò yóò tó lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń pèpè súnà wàláì ni wọ́n kọ síbẹ̀ adẹ̀dẹ̀wájú àwọn SS pẹ̀lú sọ́pọ́ọ̀tì gómìnà wípé kí ló dé tẹ́ míìsì gbogbo àwọn jàmáà súnà ẹ̀ tí Amẹ́ríkà kan náà àwọn sófé wọ́n ní tẹ́lẹ̀ wo magazine Fèrèbọ̀n sófé kan ni wọ́n ṣe pàfíù fún olówó sọ fún yín pé Boko Haram láti Sunna School of Thought ló ti wá Sunna School of thought pé madrasa wàhálù súnà ló ti wá pé láíláí terrorism ò lè wá látọ̀dọ̀ sófé wọ́n lù sí jama Boko Haram tó ti Boko Haram tó tó kò mọ̀ ojú tó
wọ́n lọ sí nàìjíríà nínú jù bẹ́ẹ̀ lọ NSS wà níbẹ̀ gbogbo àwọn ìjàmbá súnmọ́ kan ló kọ́ bí pàtàkì wọn wà níbẹ̀ wọ́n intense fi ń describe wọn máa sọ fún dàrẹ́ wọ́n ti ká àwọn ọ̀wà bẹ̀ wọ́n ti tó pọ̀ rẹ̀ gọ́fúnà làwà kí wọ́n ní kí wọ́n bá àtẹ̀rẹ̀ gọ́fúnà ẹ̀ẹ́kà wa náà sì bẹ̀ ṣùgbọ́n kó fẹ́ finish àwọn akẹ́kẹ́ tó ṣe kẹ́lẹ̀ kí ẹ tó dé ọ̀dọ̀ ọ̀tíá ẹgbẹ́ ìṣòro ẹ̀kọ́ fún ẹ̀yà wa gbogbo tó kálukú yín bá wà àwọn aṣíwájú wa tó dé lóṣèlú ẹ̀sùn tó bá jẹ́ mùsùlùmí ẹ̀yà àlùsùnà ẹ̀sùn mọ́ wọn o ó dà súnfì lè lo agbára òṣèlú èdè èsì súnà yín àlápọ̀ ẹnu wọn bá tábà fi lè protect ara wa tó dé òṣèlú ẹ̀sùn máwọn àjọba lẹ́yìn gbogbo ẹ̀yìn jàmáà súnà ẹ̀sùn máwọn àjọba ẹ má jẹ́ kí wọ́n ẹ̀fà lo ìjọba èdè èsì yín àsìkò tí tó rọ̀ ìjọba ló máa mẹ́sàn-án yín pé tẹ́rọ̀rìsì ni yín ẹ̀dá pé olóògbé tẹ́rọ̀rìsì ìjọba ni ṣùgbọ́n tí ẹ̀bà súnmọ́ wọn tí wọ́n mọ̀ yín tí wọ́n bá pè tẹ́rọ̀rìsì fún wọn wọ́n pè gbé náà nìyẹn o olórí ìlú tí ń bọ̀ yìí gbogbo ẹni bá ti pè tẹ́rọ̀rìsì ọ̀fẹ́ mọ̀ ní ọmọ karamọ́ torí kìí ṣe ti alọ́báwá owó lọ́báwá dúkìá lọ́báwá àti ékẹ́ẹ̀dì kúrò Islam ṣẹwárí tí ń bí ọdún lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé ṣé èkó lórí ẹ̀ láti máa rí irú sheik abib kọ́ wá máa larú project yẹn mọ́lẹ̀ mọ iye ọmọ tí ó tó orí ẹ̀ sí kí ló dé tí àwọn kan ń pariwo mọ́ yẹn ìyá àlùsọ́nà lórí media nítorí pé gbogbo ìjẹ́ǹpẹ̀ ní bíbí àwọn tí wọ́n ń ṣe ó ti fẹ́ useless especially tó máa bá kàwé lásẹ̀ gan ọmọ tí ìgbà tó lọ́gbà súnà pàdé nígbẹ́ni ní school ọwọ́ ìyá àpá ìná àdẹ̀ ni tẹ́rí tí wàhálà ń bá dé àwọn èrè kan bẹ ẹjọ́ kírun ni wọ́n lè mẹ́sàn-án àwọn alùsùnà páà náà wà nù kí ni wàhálà títí nínú politics ẹ̀sẹ̀ ẹ̀jẹ̀ mọ́ sì jẹ́kújẹ́ ẹ̀bẹ̀ ni ẹ̀sùn mọ́ wọn níwọ̀nba ọlọ́wọ́ àpọ̀lọ́ àtúwárà rẹ̀ bíkà ẹ̀bìnrin israel ẹ̀nà ẹ̀sìnkú wassalamu alaikum. You dey find real Yoruba gist, culture, truth and vibes na here e dey. Arole Baba 10 Media, no dollar, subscribe sharp sharp.